adániwáyé o ṣe tó fún wa láàyè láti jẹ́ kọ́ta ó yọ̀ wá lórí ìkànnì Ishola TV à ń bẹ bẹ́ẹ̀ náà la ṣe ń bẹ a máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀rẹ̀ wò ẹ̀ ń bá ní àmọ́pọ̀ nìkan la wò ní débá lórí ìkànnì tó ti kárí ilé kárí oko táwọn èèyàn ń gbádùn ẹ̀ tẹ́ ẹ bá wò wá ní ketekete ẹ lọ sórí Ishola TV àmì àbà lẹ́ẹ̀fì dá wa mọ̀ lórí Ishola TV awala làṣà awala lédè àwa náà la lọ́rọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa lórí WhatsApp lẹ́yìn tí ń wò wá ẹ farabalẹ̀ progress janisho alálejò lórí ètò ìtàjẹ fẹ́ sọ̀rọ̀ àjọ fọ̀rọ̀ jomi tó rọ̀ láìpẹ́ láì jìnnà tá a lálejò wa tá a ní lórí ètò yìí ẹ má ti bọ́dà ara yín ẹ jáde bálejò yìí sọ̀rọ̀ mo wà ní ìkàlẹ̀ mo ń padà bọ̀ Kasumu Ishola lórúkọ mi ẹ kú kalẹ̀. ipò bẹ́ẹ̀ fẹ́ ṣọdún o ọdún ìrẹ́pọ̀ o ipò bẹ́ẹ̀ fẹ́ ṣọdún o ọdún ìrẹ́pọ̀ o ìsàbà ló ti yá àwọn yẹyẹ ní kò séwu ìgànnà tọwé láwọn gangan náà kẹ́yìn o àfẹ́ṣọdún ìyẹn ọdún ìrẹ́pọ̀ o. ọdún ìrẹ́pọ̀ ọdún àṣà àti ìṣe ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ ọdún gbogbo ìwà ni ẹ ṣe kájọ ṣe é fọdún yìí kó lè dùn ẹ̀yin ò ní àmì ẹlẹ́sàbà ẹ̀yin ò ní ẹwà onígànná ẹ̀yin tiwa láhóyeye ẹ̀yin tiwa lè tọwé aṣọ náà ti wẹ̀lẹ̀ títà lọ sí àwọn dùsùmọ̀ ẹ̀ kí lè ara tiẹ̀ ẹ̀kọ́ káàbọ̀ péré ni o ọdún ìrẹ́pọ̀. ọdún gbogbo ìwà ni ẹ ṣe kájọ ṣe kó lè dùn kó lè lárin. ẹ káàbọ̀ padà sórí ètò lẹ́yìn tá a ti polówó ọjà tán àlejò tí mo ní a fẹ́ bá sọ̀rọ̀ wà ń kalẹ̀ lórí ètò yìí àlejò ọ̀hún náà lẹ̀ ń wò yìí Odun ni wọ́n kì í ṣàìmọ̀ fọlọ́kọ ọmọdé ni wọ́n tọ́lọ́mù bá mi ò kì í gbé sípò àgbà alákòóso kan ni wọ́n alákòóso kíni ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. ẹ ṣeun olóòtú ẹ káàsán. ẹ bá kí àwọn tó wà nílé tí wọ́n ń wò yín lórí ètò wa. mo kí gbogbo ojú tí ń wò mí lórí Ishola TV. ẹ fáwọn èèyàn tó wà nílé lórúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n lè bá mọ̀ yín. orúkọ mi ni Lájọńlù Nicola èmi ni president fún ikọ̀ tó ń palẹ̀mọ́ fún ọdún tá a fẹ́ ṣe nílùú Ìpòbẹ́ tá a pè ní ọdún ìrẹ́pọ̀. ikọ̀ tó ń palẹ̀mọ́ fún ọdún ìrẹ́pọ̀ ikọ̀ tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀ wó ni. tó àlejò wa yóò yá kò ní yá ọdún Ìpòbẹ́ àti fẹ́ ṣe àti máṣọ ọ̀rọ̀ ṣà ń lọ lóríṣiríṣi láàrin ìlú àwọn kan ní kòrónà ti bọ̀ láfi ní ká pè yín wá sórí ètò wa ní orí Ishola TV kẹ́ wá ṣàlàyé fáwọn yẹn wa kí ni tó fà á sọ́dọ̀ ti bọ̀ ni ǹjẹ́ ń yá bí ò yá. ẹ ṣeun olóòtú a ti mú ọjọ́ sọ́nà lóòótọ́ ni àìsàn tó gbayé nísìn ìyẹn coronavirus ó ṣe bó ṣe fẹ́ ṣe. àwọn ègún ń pè ní àzọyàyà. ni wọ́n fi dá gbogbo nǹkan dúró ní ọjọ́ náà kò yá fún òfin tí ìjọba gbé kalẹ̀. àmọ́ ìgbìmọ̀ fi ń dá yín lójú gba ẹnu alága tí ń sọ̀rọ̀ yìí pé ọdún Festacup ọdún ìrẹ́pọ̀ kò bọ́ o. ọdún ìrẹ́pọ̀ kò bọ́. kò bọ́. ìyẹn ká kó máa pè é ní Lájọńlù Nicola Mr. kò bọ́. aliasi kò bọ́. àwọn èèyàn ti ń pè mí bẹ́ẹ̀ ń gbòòrò. àbí. tí corona bá fi ń kó ńlẹ̀ tí òde bá ṣí á tó mújọ́ míì. ọdún ìrẹ́pọ̀ ò bọ́. alákòóso lórí ọ̀rọ̀ ọdún ìrẹ́pọ̀ ní báyìí sọ̀rọ̀ yìí wọ́n ní ọdún ò bọ́ o ẹ má lọ bẹ̀rẹ̀ pé ọdún ti bọ́. nọ́mbà tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tó ń lọ yìí òun náà ni nọ́mbà tí ó jẹ́ ti president ikọ̀ ọdún ìrẹ́pọ̀ ìyẹn ọdún Festacup òun náà lẹ̀ ń wò yẹn òun náà tún ní WhatsApp nọ́mbà wọn ẹ bá wọn sọ̀rọ̀ báyìí ìlú òyìnbó lẹ ti ń wò wá ni Èkó lẹ ti ń wò wá ilẹ̀ Áfíríkà lẹ ti ń wò wá ni àbí ní gbogbo àgbáńlá yìí tẹ̀ ti ń wò wá ọdún ìlú Ìpòbẹ́ kò bọ́ o corona ní í ṣe ń tó ń wò o ṣùgbọ́n tí corona bá ti lè kóra ẹ̀ kúrò níbẹ̀ nísìn tó bá ti rọ́nà tó bá ti lọ àárá ààyè láti ṣe ọdún Ìpòbẹ́ dáadáa. aṣọ ǹjẹ́ àwọn èèyàn tún lè rí aṣọ báyìí tó àwọn èèyàn ń béèrè aṣọ wọn ò rí aṣọ rà ṣé òótọ́ ni. ẹ ṣeun olóòtú aṣọ wà ńlẹ̀ bíbà aṣọ wà ńlẹ̀ èmi sì máa ń sọ nǹkan pé bóyá corona tó dé ó ń fẹ́ kí àwọn tí ò tí ì nínú aṣọ náà tó gbọ́dọ̀ nínú ẹ̀. ó yẹ kí wọ́n ní ni. ó yẹ kán ní ní ọdún náà ti fi kò fi yá wà lọ. ọ̀dà ṣé ẹ má ṣòyè lọ́wọ́ ṣé ẹ má ṣòyè wá sórí ètò yìí. aṣọ yìí wà. ó yá ẹ bá fi hàn àwọn tó ń wò wá ẹ̀yin tẹ́ ń wò wá aṣọ náà lẹ̀ ń wò yẹn o aṣọ ọdún ìrẹ́pọ̀ ìyẹn ọdún Festacup ń lẹ̀ ń wò yìí o ẹ rí i pé aṣọ ọdún wa ni wọ́n yọ ìlú tí wọ́n yọ sí gbogbo ìlú tó wà lábẹ́ àṣẹ ìlú Ìpòbẹ́ ni wọ́n yọ sí. orúkọ gbogbo àwọn arrondissement. àrí Ìpòbẹ́ Ìsàbà Tọ̀wé Ìgànná Àhóyeye nílùú tiwa ó tún wà ńbẹ̀ ẹ rí i pé ọdún wa kò yẹ èló ni aṣọ yìí president. ẹ ṣeun olóòtú aṣọ ọdún ìrẹ́pọ̀ owó ẹ̀ kò ga ju ara lọ ọ̀pá kan ní àpò kan àbọ̀. látàrí àpò kan àbọ̀.
ọ̀pá mẹ́ta ní 4,500 àpò mẹ́rin àbọ̀ ọ̀pá mẹ́fà ti di jẹ́ àpò mẹ́sàn-án yẹn 9,000 ìgàn kan ní àpò 18. sáwọn tó yẹ ti kọ̀mínì kò bẹ́ẹ̀ nìkan ni wọ́n fẹ́ raṣọ yìí ni àbáwọn tó wà ní ìlú òkèrè tí wọ́n ń wò wáyé. ọdún Ìrẹ́pọ̀ la pé gbogbo wa ká rẹ́pọ̀. àti Ìrẹ́pọ̀ ni àtẹni tó wà ní Libreville ẹni tó wà ní Gabon ẹni tó wà ní Congo ẹni tó wà ní bre. àjàṣẹ́ ni wọ́n wà ní Abẹ́kọ̀. kò síbi tó wà tó bá ti mọ̀ pé kíní yìí tọ́ sọ̀hún o gbọ́dọ̀ nínú ẹ̀ ní aṣọ wà ńlẹ̀. ẹ̀yin yẹn wa ẹ máa wo nọ́mbà tó ń kọjá níwájú yín yẹn ẹ wo nọ́mbà tó ń kọjá níwájú yín dáadáa nọ́mbà president gangan nìyẹn wọn náà tó ní WhatsApp nọ́mbà wọn ẹ bá wọn sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe ń wò bí wọn náà ti ṣe ń wò yìí mọ jù fẹlẹmíì kí wọn náà máa tún wò torí pé ọdún Festa Cup bí corona bá ti lè kúrò nílẹ̀ tí a bá ti ṣíde ní ìsìn ọdún Festa Cup lọ́kàn ọdún Ìrẹ́pọ̀ ọdún àṣà àti ìṣe president báwọn yìí bá tún fẹ́ pe nọ́mbà yín bóyá wọ́n fẹ́ gbọ́ látẹnu yín nọ́mbà wọn ni wọ́n lè pè yín sí. ẹ ṣe wọn lóòtú nọ́mbà tèmi ni 66 05 09 90 àbí kí n tún fún wọn ní nọ́mbà ameto ti ikọ̀ náà kan pé 97 13 34 41. nọ́mbà tí yẹlẹ pé wọ́n sí nìyẹn ọ̀gbẹ́ni Isiaka Adéwálé lè ń bá sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ fún ayẹyẹ ọdún Festa Cup ọdún Ìrẹ́pọ̀ ọdún tèmi ọdún tiẹ̀ àmọ̀ràn yín fún àwọn ọmọ ìlú wa president àti gbogbo àwọn tó ń wò àti wọ́n jẹ́ káàrọ̀ jìrè kí ni àmọ̀ràn tẹ́ fẹ́ fún wọn. ẹ ṣeun olóòtú mò ń rọ gbogbo ojú tó ń wò wá pé ọdún yìí kí gbogbo wa jáde ká raṣọ ká sì kópa nú ẹ̀ kó lè yẹ gbogbo wa bó ti ṣe ń yẹ àwọn kọ̀mínì tó gbé wa. bọ́ọ̀lù mẹ́rin wo wa ní sèyí àmàsọ̀kẹ́lẹ́ ẹ̀yọ́ náà tẹ̀lé jókòó níbẹ̀ ká ń fọ̀ ìwọ̀n ọdún ìpò ọdún ọ̀nà gúnni ẹ fẹ́ ṣe kálá ńlá fẹ́ yọ afẹ́fẹ́ wọn wọ̀ lókè ìrànkó lè gbọ́ èdè à ń sọ ló falẹ̀ fún ṣe wọn ẹ̀ ìwé bá jẹ́ àjáwé rẹ̀ ọ̀yẹ́ wẹ̀ níbí ọ̀jẹ́ ìpínlẹ̀ ọ̀jẹ́ mọ́dání ọ̀yẹ́ wẹ̀ níbí ọ̀gbọ́dọ̀ bá wàrà nínú aṣọ yẹ́yí ọ̀jẹ́ ìsàkété ọ̀yẹ́ wẹ̀ níbí mo perí mo sọ perí ẹ bá nira nẹ́ o ẹ̀yin ó jẹ́ kẹ́tu ayé aṣọ ẹni kẹ́ẹ̀ ni aṣọ ẹni ni agbọ́dọ̀ jọrọ ra ni tó ọ̀gbẹ́ni Lílájọ Olúkọlá anagbé wa kẹ́tẹ́ tó funfun ọ̀ fún wọn ni àwọn ayé ń wò wá nísìnyí kí ni wọ́n ń sọ fún wọn ọdún náà nísìnyí ṣé àti mú dátì ń bá kó èmú dátì. ẹ ṣeun olóòtú ọdún yàfẹ́ ṣe lílu ipò bẹ́ẹ̀ yẹ pẹ̀lú ọdún Ìrẹ́pọ̀ ọdún Festa Cup yé corona ọbọ yọfẹ́ ibọ̀ kò ibọ̀ ẹ kò ìmújọmí ẹ torí gbogbo ìwọ̀n náà gbọ́dọ̀ kó lónà fúkà wo fọlẹ òde náà ti ṣí pátápátá o. fúkà bẹ̀rẹ̀ ètò ìwà. fúkà mújọ miẹ sọnà fúkà bẹ̀rẹ̀ ètò. àwọn wọlé wọn ilẹ̀ wa níbi ibi iṣẹ́ lè rí aṣọ wọn yé yà ń sọ yìí. ẹ ṣeun olóòtú bí wọn bá dé arrondissement ìlú Ìpò bẹ́ẹ̀ wọn rí aṣọ yé wọn ń wò lójú. lọ́dọ̀ ọ̀gbẹ́ni Kudus. bí wọn bá sì dé adé olókìkí ó ṣe déédéé wọn. ìyá olókìkí FM sọ́sẹ́ pétró àwọn ìwẹ̀lì àdúgbò yìí ayétẹ́jú. wọn kó kàn sí ìyá wa Ṣukuratu lílu Àjàṣẹ́ àwọn wọlé Kútọ̀nù wọn kó kàn sí monsieur Ebo Damien létọpa wọn rí aṣọ yé líbẹ wọn lọ lówó lọ abẹ́yẹn kó pinnu mẹ́rọ yìí yẹn nọ níwájú àwòrán ìwà yẹn ẹ̀ṣẹ̀wọ̀n adúpẹ́ tó ẹ̀yin adúpẹ́ lọ́wọ́ president wa iye wọn wá sẹ́rẹ́ tó wà lásìkò yìí yà lè kásáré mú wa fún àlejò gẹ́gẹ́ pé àwọn ọ̀nà ṣe ń sọ láàrin ìlú kálí ọdún Ìrẹ́pọ̀ ọdún yóò ti bọ́ ni kọ́ bọ́ o Mr. Kọ̀bọ̀ alias Kọ̀bọ̀ ló wọlé jókòó yeye Lájọ Olúkọlá president ọdún Ìrẹ́pọ̀ ẹ ṣé wọn adúpẹ́ mú kí kẹ́lẹ́kẹ́ ẹkú àgbọ́dìde lérè tó wa progress làmójú ẹ̀rọ wa náà ló sì tó gbogbo àwọn àwòrán náà pọ̀lẹ́ fìlànfààní àti gbádùn wa Ṣàngóládé pàfẹ́ tí gbogbo yẹn mọ̀ sí progress ọwọ́ rẹ̀ ò ní rí lágbára Ọlọ́run bá alájẹ ṣọpọ̀ ayọ̀ orí Ọ̀sọ́lọ́ TV àwọn ètò wa ti ṣí nìyẹn àṣà èdè ọ̀rọ̀ ìgbélárugẹ àṣà gangan ní tiwa adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí ń wò wá iná ò ní tán wọ̀ yín fún ìgbọ́dọ̀ ọjà bí ìkéde 97 22 01 22 ńlẹ̀ wò yẹn 97 22 01 22 ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí Facebook ẹ lọ sí Kasumu Ishola lórí Facebook àbí lórí Twitter Kas Ishola lórí Instagram Kasumu Ishola lórúkọ mi tó títí àsìkò ọ̀hún tá a fi pàdé ẹ má ṣe burúkú torí bí àlọ́bá lọ àbọ̀ ń bọ̀ eré kàǹkà kó máa jẹ́ tiwa ọdún Ìrẹ́pọ̀ kò bọ́ o ó bọ́ tì ìyá tó máa gbádùn wa láìpẹ́ láì jìnnà ire o. Ìpòbẹ́ fẹ́ ṣọdún o ọdún Ìrẹ́pọ̀ o. Ìpòbẹ́ fẹ́ ṣọdún o ọdún Ìrẹ́pọ̀ o. Ìsàbà ló ti yá àwọn yẹyẹ ní kò séwu. Ìgànnà tọ̀wé láwọn gangan ló bẹ́yìn o. A fẹ́ ṣọdún ìyẹn ọdún Ìrẹ́pọ̀ o. ọdún
ìrẹ́pọ̀ ọdún àṣà àti ìṣe ìjọba ìbílẹ̀ ìlú Ìkòbẹ́ ọdún gbogbo wa ni ẹ ṣe kájọ ṣe fọdún yìí kó lè dùn ẹ̀yin ò ní àmì ẹlẹ́sàbà ẹ̀yin ò ní ẹwà wọn ní gànà ẹ̀yin tiwa láhóyeye ẹ̀yin tiwa lè tọwé aṣọ náà ti wà lè títà lọ sí àrùn dìsúmọ̀ ẹ̀ kí la ara tiẹ̀ ẹ̀kọ́ káàbọ̀ péré ni o ọdún ìrẹ́pọ̀. ọdún gbogbo wa ni ẹ ṣe kájọ ṣe kó lè dùn kó lè láàrin.